Africa Content TV. Nítorí pé nígbà tó tàbí ìwọ̀lẹ̀ ọlọ́kọ̀ọ́lọ́kọ̀ ó jẹ́ kó mọ̀ báyọ̀ bẹ̀rẹ̀ ní kò máa yọ̀wọ̀ kọ́ àti ìgbà yìí ni mo ti rọ́ọ̀gùn rẹ̀ nínú ayé mi àjọ máa yọ ara bàbá fún ọ̀nà kìí máa fi sóòrè ìyẹn lójú ọ̀nà kìí máa fi sóòrè ìyẹn bàbá ọ̀nà kìí máa fi sóòrè ìyẹn lójú ọ̀nà nítorí pé ìgbà tó dàbí ìlú alẹ́ ọmọkọlọ́gbọ̀n ọjọ́ kó mọ̀ báyọ̀ bẹ̀rẹ̀ ní kó máa yọ olówó tìgbà yìí ni mo ti rọ́gùn rẹ̀ nínú ayé mi ọjọ́ máa yọ ara bàbá fún ọ̀gá rẹ̀. Everybody gbogbo yín lọ kí àwọn olórí ẹni sọ̀tàbù ó kí ẹni lẹ́yìn lẹ́yìn ọlọ́lọ́gbọ́n máa ń lò ìfàkàlẹ̀ ọláyé nínú ayé ìyá mi sọ́bì ọlọ́lọ́gbọ́n máa ń lò ìjàmbá náà ìtàbí gbóhùn sókè síbí lórí pé wọ́n ní ìtìmọ̀tì ọmọ olóòrùn àbàjáde olóòrùn ní máa fi ní ọ̀rọ̀ ọ̀gá. Ọdún láti mú kẹ́rin. Ọ̀la tó kó máa wò ló ní nílé. Ẹ̀yin dání dání kékeré. Sórí wo mi bá wò ló ní nílé. Nítorí pé ìgbà tó jábí alẹ́ ọlọ́kọ̀ọ́lọ́gbọ̀n ó jẹ́ kó mọ̀ báyọ̀ bẹ́ẹ̀ ní kó máa yọ gbogbo àti àyè ni mo ti rọ́ọ̀dùn rẹ̀ nínú ayé àjọ máa báyà ẹ̀gbọ́n ní ìṣèké ẹ̀gbọ́n ọ̀gbìn wá ọ̀gbìn ọ̀gbìn.
ọmọ aṣojú bàbá tó lọ sófin sí ìjọba ẹni sẹ́lẹ̀ ìjọba ẹni sẹ́lẹ̀ àbí ìjọba ẹni sẹ́lẹ̀ ìjọba ẹni sẹ́lẹ̀ ó máa wù ní ìjọba ẹjọ́ ẹni tó ní ìwé. Tọ́mọ̀ bẹ́yẹ́ ni mo máa gbé. Láyé mo máa gbé. Tọ́mọ̀ bẹ́yẹ́ ni mo máa gbé. Àwọn ìṣe ìlú àná. Ẹni tó ní ìwé. Àsùnjà lẹ́rù ní ìwé ìlànà. A máa bá wọn pé ọlọ́run bọ́ra tó lé. Olúwa láṣẹ lóore sọ́kò ló bá máa bá ọlọ́run bọ́ra Olúwa láṣẹ lóore wọ́n ní kọ́ ní alẹ́ wọ́n ní alẹ́ yé ìjọ wọ́n ní hallelujah wọ́n ní hallelujah wọ́n ní hallelujah wọ́n ní hallelujah. Olú òní ìwé bá lò wí. Ọ̀gá àti tó bá lò wí. Torí òní ògo tó jí àwọn ọmọ náà. Ògo jí àwọn ọmọ náà. Ṣé yóò ti yẹ 10 terabyte? Ògo àwọn ọ̀tá ẹ̀gbọ́n network. Jọ dáwọ́ ọ̀tọ̀ láyé. Ìsàlẹ̀ ti sú. Ayé tẹ̀ lókun. Ìsàlẹ̀ ti sú ìsẹ́. Ayé tẹ̀ lókun. Olúwa ò lébi lọ sí. Ibi gíga ibi tó ga jù láyé. Lébi lọ sí. Ibi gíga ọmọ wa ṣojú mi. Olúwa tó wá ní ìsọ̀tẹ̀. Ìsàlẹ̀ ti sí.